Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 26 oṣù kọkànlá ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ààrẹ Tinubu kí ìdàgbàsókè GDP fún sáà ẹlẹ́ẹ̀kẹta káàbọ̀. Ó ní ó fi hàn pé orílẹ̀-èdè Nàìjíríà ti ń padà bọ̀ sípò látàrí àwọn àtúntò lóríṣiríṣi. Ó ní kò ní sí ìsinmi títí di ìgbà tí àwọn ọmọ Nàìjíríà yóò máa rí ipa rere àtúntò náà lápò wọn. Ó ní àkọsílẹ̀ tuntun yìí fi hàn pé omi ṣì ń bẹ lámù, iṣẹ́ ṣì pọ̀ ní ṣíṣe. Àbáribè ti ju àdó ọ̀rọ̀ sílẹ̀ o. Ó ṣíṣọ lójú bí wọ́n ṣe ra ọkọ̀ agbérapá iléeṣẹ́ ààrẹ láì ní ọwọ́ ilé ìgbìmọ̀ aṣòfin nínú. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà kò bá ti dáa jù tí Peter Obi bá jáwé olúborí ni. Pẹ̀lú bí owó tó wọlé sápò òṣùwọ̀n ìjọba ṣe rú gọ́gọ́ sí i tó, àwọn mínísítà lórílẹ̀-èdè yìí ṣì ń pè fún ẹ̀yáwó sí i. Ní ìpínlẹ̀ Edo, àwọn ọkọ̀ ìjọba bíi 500 ló ṣì di àwátì báyìí. Agbẹnusọ Ọ̀pẹ́bọlò ló sọ bẹ́ẹ̀. Orí kó awakọ̀ kan yọ lọ́wọ́ ikú òjijì lẹ́yìn tí àgbá ẹ̀yìn ọkọ̀ àjàgbé kan ṣubú lé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ìṣòro àìsíṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà dínkù sí ìdá 4.3 ní sáà kejì ọdún 2024. Àjọ National Bureau of Statistics ló fi léde bẹ́ẹ̀. Ìròyìn eré ìdárayá. Èyí ni ìdí tí wọn kò ṣe kọ orúkọ Asisat Oshoala mọ́ àwọn tí yóò kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ pẹ̀lú orílẹ̀-èdè Faransé. Maduku ló sọ bẹ́ẹ̀. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóníranran síwájú sí i, ẹ darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.